nínú suratu ẹwà wo suratu al-Masad Ànábì wá dé ó wá ní ya sabaha ogun bá dé wọ́n máa lo kẹ́lìmà yẹn ogun dé ó torí pé ìdajì ni wọ́n máa sábà jagun wal adiyati dabha wal muriyati qadha wal mughirati subha àlefẹ́ lógún káṣẹ̀ àwọn sọ pé a tó bá dìbí zúrì ká máa lọ lọ́bù bàtà lọ tajà àwọn tí ń tajà gùn ṣe bẹ́ ogun nǹkan tó serious ni Ànábì wá pọ̀ wọ́n yá sabaha ogun dé ó ẹ mọ̀ pé ẹ̀rù ni wọ́n fífi tí wọ́n bá ń ṣe ilẹ̀ lóòtọ́ ẹ̀rù ni wọ́n fífi ilẹ̀ pé kí ló dé ó ní walau qultu lakum anna wara al-jibal tí bá sọ fún yín pé ní ẹ̀yìn àpáta tẹ́ ń wò yìí jayshun àwọn ọmọ ogun kan ń bẹ́ẹ̀ wọ́n kógun jà yín nìsìn tí wọ́n sì pààyàn à antum tusaddiquna ṣẹ́gbà fún mi qalu na'am ma jarrabna alayka al-kadhiba ọ̀párọ́rí ó ní inni rasulullah òjíṣẹ́ Ọlọ́run ni Abu Lahab ní limithli hadha jama'tana ya Muhammad sí wọ́n tó fẹ́ sọ tó fi pè á sí náà tó fi ń pariwo tabba laka ya Ọlọ́run sì sọ súra kàílá tó kẹsà wọ́n rí kó tuntun mọ́nà ìsìn sí tabbat yada abi lahabin wa tab ma aghna anhu maluhu wa ma kasab sayasla naran dhata lahab tẹ́bàkà Suratu Tabbat yada sọ̀kalẹ̀ ní súra ẹlẹ́ẹ̀karùn wọ́n ṣe bẹ̀rẹ̀ ó yẹ kẹ́ excuse wà pé wọ́n ṣe ń gbọ́ ni Ọlọ́run fún Abu Lahab excuse kò lẹ́ excuse débi pé ìjọ náà lọ́lọ́run sọ pé kò ní tí bá yóò wọlé ti ẹ̀ ìmọ̀ bóyé wa ní joy àwọn afá ní lára mu'jiza Qur'an ní pé ẹni tí kúfùrù rẹ̀ lè ju Abu Lahab lọ ó padà túbá Abu Sufyan kúfùrù rẹ̀ lè ju Abu Lahab lọ because ó kàn wà nábì náà ni pé ó kàn fẹ́ dáàrin wa rú nìna kí ló fẹ́ gan sọ jọba Ànábì ló wọ́n jẹ́ system of government nígbà náà wọ́n èèyàn ọba ṣùgbọ́n wọ́n fọba lànàbì wọ́n máa ń dáwọ́ papọ̀ ìdílé onídílé ìdílé báyìí wọ́n dáwọ́ papọ̀ sọ pé a fẹ́ ṣe báyìí ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá lòkè jù so kúkú jọba Ànábì ló wọ́n jẹ́ sallallahu alaihi wasallam so Abu Sufyan sì padà gba Islam